Olódùmarè tún ti dé láàárọ̀ yìí. Olódùmarè dé àbí ìwọ dé? Olódùmarè ló dé láàárọ̀ yìí. Ní sùúrù náà. Ó fẹ́ ṣe àkàwé ara rẹ gẹ́gẹ́ bí Olódùmarè ní àbí? Olódùmarè ti dé láàárọ̀ yìí. O pé orí ọ̀fẹ́ Ọlọ́run ọba mi ó mọ̀ tí mú wa dé láàárọ̀ yìí o. Èmi tí mo sọ pé Olódùmarè ti dé láàárọ̀ yìí mọ tí mo wí mọ tí mo ń sọ. Olódùmarè tí mo sọ pé ó dé láàárọ̀ yìí ó dé sínú ADAMIMOGO 107.7 FM. Ọlọ́run ọba mi Elédùmarè tó ń sọ ń pa rẹ̀ yìí kò fi ìgbà kọ̀ọ̀kan fi ADAMIMOGO lẹ̀. ìntọ́ ọmọ lọ́ọ̀mọ̀. Kí wàá nìkan ní ọ̀hún. Àlàdé Adéníyì o. Mọ̀ ń jí ọ. Àlàdé Adéníyì. Mọ̀ ń jí ọ. Bírú wa bá ti dé. Ó mọ̀ pé Olódùmarè tó wà ń bì. Olódùmarè tó wà ń bí ń gbénú ọkàn wa ń gbénú ẹ̀mí wa bí n bá sọ pé mo dé mo bọ̀ Olódùmarè ló dé. Ní sùúrù ọ̀rọ̀ rẹ fẹ́ jọ mí lójú. Sọ mọ̀ pé nínú ìwé mímọ́ àti àlùkùránù wọ́n sọ wípé kẹ́nikẹ́ni kó má ṣe fi ara rẹ̀ wí Ọlọ́run ọba èmi nìkan ló yẹ ìmọ̀ ọ̀gbọ́n tí Bíbélì wí. Kí ni Bíbélì wí? Tí Bíbélì wí ni wípé kí ni Bíbélì wí? Ọ̀rọ̀ ó wípé ó wà látètè kọ́ ṣe ó wípé Ọlọ́run ní ọ̀rọ̀ náà ó ní ọ̀rọ̀ náà ó di odidi ara ó ń bá wa gbé. Ọ̀rọ̀ wa lo Olódùmarè. Tàwa ni. Olódùmarè ní ọ̀rọ̀ òun ní ọ̀rọ̀ látètè kọ́ ṣe ní ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run ní ọ̀rọ̀ náà. ó ná ní sùúrù. Mo ka Bíbélì jù ọ lọ. Maka Bíbélì jù ọ lọ. Sẹ́mi Genesis from Revelation mọ̀mọ́. Ìwọ ma Genesis from Revelation. èyí nǹkan mọ̀ bá wa torí àkókò wa. Èmi ma Genesis from plantation gan pàápàá. èyí nǹkan mọ̀ bá wa náà. Kí ló bá wa? Kí ni ń bẹ lápò rẹ yìí? Kí ló dé Àlàdé Adéníyì? Kí ni ń bẹ mọ́? Ẹ máa ń fọwọ́ tẹ̀ mí la. Àfìgbà tó mú lérí rẹ sẹ. Ìlérí wo mo mú sẹ? Ó ní wípé odidi oṣù kan oṣù méjì ló mọ ìjàgbò. Kì í mọ̀ ṣeré. Òun kọ́ ló tún kó àpò wá sílé iṣẹ́ yìí. Wo Àlàdé Adéníyì. Ká tó fẹ́ káròyìn ká tó máa kó àpò wá sínú àpò. Pé kí ni? Èmi Dókítà Ọlámidé MC tó gba skiyaski yàgbẹ́ yaski entertaining representative àtàlàyé báwọn èèyàn bá má gbò wá mo pa àgbò bíi 27 láàárọ̀ ọjọ́ iléyá mo pa 35 lọ́jọ́ kejì iléyá mo pa 46 lọ́jọ́ kẹta iléyá tó bá tún wá dọ̀la ń pa bíi 29. Dókítà torí pé àti ẹ̀ máa ń tó jẹ́ dókítà lé lórí àmọ́ ń tó ń gún lábẹ́rẹ́ gan ṣùgbọ́n kíní kan máa fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ náwó rẹ̀ sókè sókò sọ pé kọ́lọ́hún ó ṣe kíni. tó bá jẹ́ pé tòótọ́ lọ pàgbò ìwọ tó jẹ́ wípé ní sùúrù sẹ́mi ń rí ọ ni bó ti kú òun lè máa mú kan. ajẹ́tọ́mọ bí ilé mi ló ti jàgbò jàtó ilé mi ló ti jàgbò láyé ọ̀yà wàhálùjà ilé mi ló ti wá jàgbò òun àti gbogbo ẹbí. ní sùúrù fara rẹ balẹ̀ èmi tí mò ń wò ọ̀ràn tí mo rí ọ lélẹ́yìí. ìwọ tó sì ń bí wọ́n àjòkó àbàtà débè elébè kò jókòó débè elébè àgòlò wá jókòó tì lọ́jọ́ ìjẹ́bí yàtọ̀. ní sùúrù ariwo rẹ pọ̀ àwọn tó bá ti nírọ́ lọ́kàn ní sùúrù. farabalẹ̀. bàbá àgbà káfàtà ìyàwó rẹ tó fẹ́ sọ ó ní bàbá àgbà èmi àti àásìjà mo wá wò pé kí ni ṣe àṣẹ lórí àgbò mi ni à ń jà sí. Ọlọ́run pa wẹ́nu rẹ kò sí nǹkan kan. ó yá nù. bàbá Babalọ́lá nìkan ni ò tí ì jàgbó mi. kúrò lọ́nà jàre ìwọ tó jẹ́ pé ṣe lọ ń káàkiri ilé onílé kò sí gbogbo ilé ìmáàmù tó dé kò sí gbogbo ilé àwọn alásàlọ́ tó dé kò sí gbogbo o tún ṣe títí o tún lọ sọ́dọ̀ àwọn aláwùsá ọkọ̀ra rẹ tiẹ̀ lọ́rùn. Àlàdé Adéníyì n tó mọ̀ ní pé báwa bá ń lọlé àwọn ìmáàmù tá à ń lọlé àwọn àfáà tá à ń lọlé àwọn làdáánì tá à ń lọlé àwọn lèmọ́mù a gbọ́dọ̀ lọ bẹ̀ nítorí páwa la ṣojú wọ́n gbọ́dọ̀ rí wa. tó ọ̀rọ̀ rẹ ò lè yà mí lẹ́nu kò lè jẹ́ lójú torí afẹ́ káròyìn ọmọ wọn ní ibi ojú kòkòrò èèyàn bá ti so sí ibẹ̀ èèyàn ti mọ̀ káàkiri. ẹ kú lélẹ̀ ni yóò tó ọtí. ìbànújẹ́ ò ní dé bá wa àwa ti dé sórí ìròyìn yìí. ó dẹ̀ pọ̀ níwájú wa ó pọ̀ níwájú wa o dáǹtì rẹ̀ ló pọ̀ yẹn. kí náà ń pè ètò owó rẹ̀ nínú ìwé káàbọ̀ ọ̀rọ̀ pọ̀. Àlàdé Adéníyì. ó kọ tí mò ń jẹ́nu ni kò tí ì yí padà. jẹ́ ẹ máa kí àwọn aráalé o. ó yá máa kí wọn. ló kọ gbogbo àwọn tá a jọ wà níkànnì yìí. ajé tọmọ bí ń bẹ̀ ó ń bẹ̀ ń bí. ẹni tó gbé wa sórí afẹ́fẹ́ sórí Facebook yìí gbùhà. jàtó kàn. bùrọ̀dá jàtó ni. ọmọ jàtó. òun náà ti fẹ́ ṣe bẹ́ẹ̀ o ti fẹ́ di fádà. owó jàtó. àmọ́ n ti ń lò lè jẹ́ kó ti di fádà ní ìsìn. ọmọ ìsà fún fadarí sí ìmọ̀ ni. ó yá torí àkókò Samuel Olúbáyọ̀ Ọlámidé ló kọ mi
ọmọ ayélogún ni mí ọmọ òkè èdèrè lọ́gbọ̀n ọmọ àyíkúgbà yìí ọ̀gbọ́n ọmọ ayé gbirigiri ká tí òdìbò lókè èdèrè kọ́ ọmọ pẹ̀ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lé ọba lọ̀tàn kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí kíni onítorí kọ́lọ́lọ́mọ́ bá pọ̀lọ́mọ́ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ sàn alágbàlọ̀ ńlọ́lọ́rù MC tó gba skiyaski miskiyaski yẹgba yaski entertain refreshing and tantalizing. àánú rẹ mọ̀ ṣe mí o ńgbà ò bá fi odidi ọjọ́ bíi méjì mẹ́ta tó fi kí ara rẹ ìṣẹ́jú mélòó lè kàròyìn. wo àwọn èèyàn ń gbọ́ wa nù lé wọ́n sì ń retí wípé káka àwọn àròyìn lónìrànràn tí ń bẹ níwájú wa. Alade tí ń jẹ́ Adéníyì ló kọ tí mò ń jẹ́. Bàbá oníkẹ̀kẹ́ worldwide ó lé overgraduate in the universe ọmọ ìyá onílé òrè nílùú Ìjẹ̀n Èkìtì. Ó yá ẹ jẹ́ ká gbéra báyìí lọ́lọ́kan òjò kankan sọ àwọn kókó. Àwọn ìwé ìròyìn tó wà wájú mi lónìí mo ní this day lọ́dọ̀ mi o. Èmi náà ní Punch. Èmi náà ní Punch ń bí. Daily Trust náà ń bẹ lọ́dọ̀ tèmi. Daily Post ń bẹ lọ́dọ̀ mi o. Post náà ń bẹ lọ́dọ̀ tèmi. Èmi náà tún ní Daily Trust. Vanguard ń bẹ mo ní Vanguard ń bí náà sẹ́ àní mo tún ní Tribune lọ́dọ̀ mi. Don't mention it ọ̀pọ̀. Olódùmarè ni. Don't mention it ọ̀pọ̀. Mo ti mention rẹ ọ̀rẹ́ ni. wọ́n mention rẹ mọ́ ó yá. Alade Adeniyi. kọ́lu ẹgbẹ́ mi ìròyìn. orin tó wọnú ọkàn mi wá. bó o ló ti kọ́. orin tó ń wọnú ọkàn mi wá. bó o ló ti kọ́. kó tó di wípé ń kọrin òun ìwé ìròyìn òun ló jẹ́ kí n kọ ìròyìn ló jẹ́ kí n fẹ́ kọrin. kí ni tí bẹ́ẹ̀ tó mórin jáde. láti inú ọkàn mi wá. kí ni tó bẹ́ẹ̀ tó mórin jáde. mo fẹ́ yá ọ ìwọ àti àwọn tẹ́ ẹ wà ní constituency yín mo fẹ́ yá ọ ní honorable wa honorable constituency wa kẹ́ẹ̀tì ẹ̀ ló lọ́sẹ̀ kan péré mo kàn fẹ́ yá ọ nítorí kò sírú honorable. karòyìn àìpín pọ̀. ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé ta wà yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ lélẹ́yìí ti ṣẹlẹ̀ ó sì jọni lójú. Ìbàràpá ló ti wáyé o níbi tí ó ṣẹlẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà ìwé ìròyìn daily this day ó kọ wípé ó ṣẹlẹ̀ ò kí ló ṣẹlẹ̀ Alade Adeniyi wọ́n ní ọ̀nàrẹ́bù tó ń ṣojú ẹkùn Ìbàràpá ẹ̀yìn Ìbàràpá Central Ìbàràpá North náà ló ti sọ pé ọmọ ilé ìwé wọ́n ní kí wọ́n ṣe competition lọ́ba ní one day rep aṣojú ọjọ́ kan ẹ̀ ń bá ti wíìnì òun ni ó ṣe ẹni tó sì wíìnì ó jí ọmọ ìlú kan kódà wọ́n ní yóò lọ 5-star hòtẹ́ẹ̀lì. bàbá wádìí rẹ̀ kọ́ mọ́ jẹ́ pé lábúlé yìí ni a ti lọ mú un wá. èèyàn ti lọ mú ta ni wá. abúlé yìí ni a ti mú ọmọ rẹ. lọkàn sọ̀rọ̀ pòyìsì ni sọ̀rọ̀ pòyìsì kéèyàn. kókó kan ti ń bẹ níwájú mi tó jẹ́ pé ibẹ̀ ni n ó ti gbéra sọ lọ́sọ̀rọ̀ sí mi láti inú ìwé ìròyìn Daily Trust mà ní o. oníṣẹ́ ẹ fẹ́ gbọ́ ó dìgbà tá a bá yí ìwà ohun èrò inú wa padà pátápátá kórílẹ̀-èdè yìí kó tó lè tẹ̀ wájú. ta ló ń tàn án. èmi ò tí ì fẹ́ sọ. ọ̀dà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti gbẹ South Africa lọ o kí ló lọ ṣe ń bẹ̀ kódà wọ́n ní baba private jet ní baba lò wọ́n lo presidential jet. èyí ń ọkọ̀ aládàáni kí ló ṣẹlẹ̀ ọkọ̀ bàálù aládàáni elérò péréte kí ló ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ láàárọ̀ yìí. ìkànnì mọ̀ ń bẹ ní iwájú mi báyìí láti inú ìwé ìròyìn Punch òní ọ̀rọ̀ mọ̀ débi tí olóògùn ti ń gbé ń sà látàrí gbódò rúṣọ fòròdẹ́yìn tó bẹ́ẹ̀lẹ̀ láwọn ìjọba àbílẹ̀ tó wà nípínlẹ̀ Rivers Fubara ó mọ̀ ṣe ìpàdé tó lówúra pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò pátápátá porogodo kí ni tí ìpàdé náà dálé lórí. ẹ gbọ́ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ ọ̀rọ̀ pa o. nínú ìwé ìròyìn. ọ̀rọ̀ ó pọ̀ ńbẹ̀ púpọ̀. lórí ọ̀rọ̀ ẹ̀sùn wípé ẹ̀yin lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lẹ̀ ń ṣe àwọn Boko Haram ẹ̀yin lẹ̀ ń kó wọn ta ẹ̀yin lẹ̀ ń dáàbò bò wọ́n ti ní ẹ fi ṣìkún òfin ẹ̀fìn gbé kwankwaso àwọn wo ló sọ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ta ni wọ́n fẹ̀sùn kàn gan ẹ̀ rí gbọ́ láàárọ̀ ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ mọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ pọ̀ o. mo ti ń bẹ ní ìpínlẹ̀ Rivers n ò tí ì kú o ń bẹ. nínú ìwé ìròyìn Punch ń bẹ mo ti tajú kan tí mo rí ìròyìn tí ń bẹ níwájú mi yìí. ó ní ọ̀rọ̀ mọ̀ díwọ̀ o. gómìnà Fubara ó mọ̀ ti yan àwọn afúnṣu alága sáwọn ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélógún tó wà nípínlẹ̀ Rivers o kí ló dé tó fi jẹ́ kíákíá bẹ́ẹ̀ ó ń bẹ ní ìròyìn tẹ́ gbọ́ láàárọ̀ yìí. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ìwé ìròyìn Daily Post kọ láàárọ̀ yìí o wọ́n ní ìpínlẹ̀ Benue tí mo gbà lọ yìí wọ́n ní èmi tó ń wò yìí o mo máa fòpin sí ìwà àjẹbánu lẹ́ka ètò ẹ̀kọ́. ìwọ. ó tiẹ̀ jẹ́ nkaròyìn tí mi ò ní fòpin ṣé èmi jálàjẹbánu tí mi ní fòpin sí àjẹbánu ni. ìwọ tó ń káàkiri tó ń gbàgbó káàkiri ló fòpin sí àjẹbánu. ìwọ̀n gbàgbó káàkiri mò ń kí àwọn máàmù ni àwọn máàmù mò ń kí èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ gómìnà àlí àti ìpínlẹ̀ Benue ó wá láwọn kankan tó fà á tó fi sọ̀rọ̀ ọ̀hún ẹ wò ẹ gbọ́ láàárọ̀ ọ̀rọ̀ pọ̀ o
nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ mọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. èmi náà mo mọ̀ tajú kẹ́ mo mà tún ti rí ìròyìn kan láti inú ìwé ìròyìn daily kan náà ní Daily Post. òun náà ló ṣe àtẹ̀jáde eléyìí lónìí o pé kí ni ti ń bẹ̀ ń bẹ̀ ó ní Ṣàìbù kọ́ ló yẹ kẹ́gbẹ́ òṣèlú PDP ní kó lọ́ọ̀rọ̀ kún lé Ọbaṣẹ́kì náà. ìwọ ló sọ bẹ́ẹ̀ àbí ìwé ìròyìn. ìwé ìròyìn ló mọ̀ ọbẹ̀ ta tá a sọ̀rọ̀ yìí gangan náà wọn. ọ̀rọ̀ pọ̀. ó ń bọ̀ lọ́nà ni. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ dẹ̀ wà pọ̀. nínú ìwé kọ́bọ̀. bí mo ṣe ń fún ajé tọmọ bí ní jápìn lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. kí ló dé. bẹ́ẹ̀ ni ìwé ìròyìn Vanguard lọ́wọ́ lẹ́tọ̀ mi wá gbùà. kí ni tó rí bẹ́ẹ̀. ẹ̀ka ètò ààbò mọ́ lọ o. níbi tó lórí ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ti sọ wípé ẹ wà lóyà ẹjọ́ lóòótọ́ ẹ sì má jẹ́ ọ̀tá ìlú ọ̀tá ìpínlẹ̀. kí ló dé tó fi sọ̀rọ̀ ọ̀hún ẹ gbọ́ láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ o. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ mọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ìròyìn kan náà lélẹ́yìí tó lágbára tó lékè nkà tí àkòrí rẹ̀ ẹni tó gbé hánú yìí mọ̀ lágbára. oníṣẹ́ fẹ́ gbọ́ dandan láọ̀ràn àyàn ni o ẹ gbúdọ̀ ṣe ọ̀rẹ́ kìnìún ìwádìí sí ikú tó pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì kan nípínlẹ̀ Ondo. wọ́n gbọ́dọ̀ ṣe dandan láọ̀ràn àyàn ni. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. mo gbanú ìwé ìròyìn Vanguard lọ láàárọ̀ yìí. kí ni nítorí tó fẹ́ fi fáànù kọ gáìdì rẹ̀. mo ti ń gáìdì ara mi mọ̀mọ́ pọ́ lọ sí ìpínlẹ̀ Rivers láìpẹ́ yìí èmi náà ti débẹ̀ báyìí o orí omi mo gbà wọlé sá níbi tí wọ́n ti sọ pé ilé aṣòfin ìpínlẹ̀ Rivers wọ́n ní wọ́n ó ṣe bẹ́ẹ̀ wọ́n ó buwọ́lù àbí wọ́n ṣàyẹ̀wò àwọn alága fúnṣọ́ eléyìí tí wọ́n ní Fubara ó ní òun yàn wọ́n ní lónìí ó ṣe. ó dà èyí náà tó tún bẹ ní iwájú mi láti inú ìwé ìròyìn Daily Trust ni eléyìí náà mọ̀ tún lágbára díẹ̀ o ó ní ọwọ́ ti bá o ó ti kó sí kóló òfin arábìnrin kan ti fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn lílu jìbìtì ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà 600,000 naira ní ìpínlẹ̀ kan ó lù yàn jìbìtì he lose the jìbìtì of the person. he lose the jìbìtì lèbó ẹ̀ Alade Adeniyi overgraduate alágbára pọ̀. Karòyìn. ìwé ìròyìn Tribune wà wájú mi láàárọ̀ yìí Lagos to Calabar ìyún òpópónà èdè ìta fẹ́ ṣe láti Lagos sí Calabar ṣe gbàgbé a bẹ̀rẹ̀ ṣe láti Calabar ní ọ̀sẹ̀ méjì sígbà tá a wà yìí Àpábíò náà ló fi ìdánilójú rẹ̀ hàn má tì máa wò mí tí n bá sọ pé kò sí nǹkan tó da tí àwọn tá a kì í advice ìjọba fún. nǹkan rẹ̀ wú ọ̀lẹ́ ìlú. èmi lọ̀lẹ́ lèmi tí mò ń jí nídàájí ajé tó mọ bí ń gbọ́ sọ̀lẹ̀ ni mí ń gbọ́ sọ̀lẹ̀ ni mí. ó níbi tó ní kálukú yọ̀ lẹ́sí mo mọ ibi tó yọ̀ lẹ́sí mo mọ ibi tó yọ̀ lẹ́sí ó yé mi fèyí ò lẹ̀. ìròyìn náà ti ń bẹ níwájú mi yìí ó mọ̀ lágbára ó domi tútù sí ìyàn ló kan àyà púpọ̀ ó lékè ńkà o. àgbọ̀sọgbánú òròyìn náà ó ní kàṣà nǹkan mọ̀ kan odidi èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe kòńwọ́ ikú àìtọ́jọ́ táwọn ọ̀gọ̀rọ̀ ènìyàn mìíràn tí wọ́n sì farapa yánnayànna nínú ewu ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ àjàgbé eléjò tó wáyé ní pópónà márosẹ̀ Àbújá sí Kẹ́fì. Ọlọ́run ó dákun kó ṣàánú wa. eléyìí tí mo fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ń bí ìwé ìròyìn Daily Trust ló gbé mi dé ta o. èyí ní kíka kókó nù ni o. ní kíka kókó náà ní àti ìbọ́sí ojú ọ̀gbagadì òun yẹn. àwọn náà mọ̀ tá a ti bẹ̀rẹ̀ rárá tá a sì wà ní Facebook táwọn èèyàn ti ń ba síbẹ̀ tí wọ́n ń pín lọ́tún lọ́sì. tí wọ́n pọ̀ lọ́pọ̀ yanturu. tí wọ́n ń pín lọ́tún lọ́sì tí wọ́n ń wo bí Alade Adeniyi bó ṣe kó gbogbo ẹ̀ hámọ́ra bí ẹni dì hámọ́ra ogun. tó dì kákàdì kúkú bí tálákà mosquito. mo ti wà nínú ìwé ìròyìn Daily Post Daily Trust láàárọ̀ yọ ọjàre níbi tí iléeṣẹ́ ológun ojú òfurufú ti sọ yìí pé 50 new aircraft yóò bàálù ọkọ̀ jagun tó jẹ́ 50 iná làwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn gbà báyò lójú náà ti lè rí dájú wípé ìjà tako ìgbésùnmọ̀mí ó ṣe kíni ẹ̀rí gbọ́ láàárọ̀ yìí. ọ̀rọ̀ rẹ ò lè dùn mẹ́. kò yẹ kó dùn yìí. bẹ́ẹ̀ bá ṣojú bí ojú ìpẹ́ rẹ̀. ìpẹ́ rẹ̀ náà ní mí. ìpẹ́ rẹ̀ ẹja là ń sọ ìpẹ́ rẹ̀ ẹja tí ń bẹ nísàlẹ̀ odò tí ń ṣẹ́jú pẹ́pẹ́pẹ́pẹ́. màámi tẹja tí ń lọ ni màámi tẹja tán fi kú ni ọmọ yẹlẹja ni mí bú mi dáadáa ńgbà tó bá dọ̀rùn bó ṣe wá rẹ̀ ẹja jẹ ọmọ màámi ni mínísítà àwọn ẹlẹ́ja lọ́rùn báyìí. à ń bọ̀. àti ìdè. ọ̀rọ̀ pọ̀.
COKB ìpàdé májẹ̀mú ọlọ́dọọdún ọlọ́run tó pé wòlíì Sàmúlúwa lọ́yọ̀ rìnrìn agbára. onígbòjìgbò èèyàn ti máa ń sọ̀rọ̀ ẹ̀rí ọdọọdún nínú ìrìn àjò yẹn nìyẹn 30 days fasting and prayer sure mercy of David wòlíì Sàmúlúwa lọ́bàbà Adámimógo ní Ọlọ́run pàṣẹ pàdé àdúrà yìí fún gbogbo oṣù kẹjọ lọ́dún yìí gbogbo èèyàn ní eré máa kárí àánú máa fọwọ́ ka yí onígbòjìgbò lórí ìkànnì Adámimógo nílùú Èkó Ìbàdàn àtìdó Èkìtì ní gbogbo aago mọ́kànlá alẹ́ sáago kan òru sure mercy of David with Professor Olúalọ pẹ̀lú àánú ọwọ́ ìyípadà máa kàn iṣẹ́ rẹ̀ ètò ìṣúná ètò ìgbéyàwó ìwọ́ṣà ti máa darapọ̀ ní gbogbo aago mọ́kànlá alẹ́ sí aago kan òru lórí ìkànnì Adámimógo 93.1 FM nílùú Èkó Adámimógo 105.1 FM nìbàdàn àti Adámimógo 107.7 FM ìdó Èkìtì bí wòlíì yóò ti máa sọ̀rọ̀ àṣẹ tí ẹ̀rí ẹ̀ yóò sì máa farahàn lójoojúmọ́ láàrin aago mọ́kànlá sí aago kan òru sure mercy of David káàkiri gbogbo àgbáyé lọ́rọ̀ ẹ̀rí ẹ̀ ti máa farahàn. gbogbo ọmọ àti olùgbé ìlú Èkìtì tó ń tàwọn agbègbè ẹ̀ ẹ̀sùn mọ́ bí ẹ̀wà gbọ́ ò gbọ̀ngàn ayẹyẹ tẹ́ ẹ ti lè ṣe àkànṣe ètò bí ayẹyẹ ọjọ́ ìbí àbí ìgbéyàwó ráńpẹ́ ìpàdé ọ̀rẹ́dẹgbẹ́ ìpàdé ẹgbẹ́ òṣèlú ètò ìdánilẹ́kọ̀ọ́ ìpàdé mọ̀lẹ́bí tó ń tonírúurú ìpàdé àti ayẹyẹ tí ò ní gbà ju 50 àbí 100 àwọn èèyàn lọ ti dé sí ìlú Ìdó Èkìtì Adámimógo event hall ó wà ní Adámimógo 107.7 FM láàfin olójúdó ti Ìdó Èkìtì àyíká tó rẹwà tó sì mọ́ tónítóní pẹ̀lú oyè tó ń kúrìrì iná ọba tó dúró déédéé ààyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ààbò tó dájú ẹ tún lè ṣàgbéjáde àwọn ètò yín lórí àwọn ìkànnì ayélujára wa gbogbo ẹ kàn sí wa lónìí fún àkànṣe ìpàdé tó ń ta ayẹyẹ yìí tó ń bọ̀ lọ́nà àbí kẹ́ ẹ pé 0803-526-5812 àbí 0916-340-0878 àti 0806-511-4430 ẹ tún lè pé 0806-380-8891 Adámimógo event hall gbọ̀ngàn fún ògùn ayẹyẹ. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀. Alade Adeniyi. mọ̀ ń jí ọ o. ó yẹ ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ ká máa tàtà pẹ́sẹ̀ nítorí páwọn èèyàn máa dá ṣètò nígbà tó bá yá. ẹ rà láàrin. eléyìí tá a sì ṣe bẹ́ẹ̀ tá a bẹ̀rẹ̀ yìí. ẹ rà láàrin àwọn pìrìsẹ́ńtà. kí lẹ pè sà. ẹ rà. ta tún ni ẹ rà. ọmọ tí ń pè lẹ́rà. kí ni ń pè lẹ́rà tá lẹ́rà. kò dúdú jù kò pupa jù. ta wá ni kò dúdú jù kò pupa jù. ọ̀ya. ta ni. Káròyìn. aṣọ ọ̀làlọ́pàá báyìí àlùkù sí. Káròyìn. àyàfi bẹ́ẹ̀ o. Káròyìn ẹrù rẹ ọba mi Káròyìn. ọ̀rọ̀ hunhun inú ẹlẹ́dẹ̀ ni ó yà gbé. ọ̀dà dókítà Ọlámídé ni. ẹ mo wí. kábíyèsí ọba olójúdó tẹ́wọ̀n pé mi lè fi ṣe pa yín ẹgbọ́n nǹkan tí ń sọ sí pa yín. táyàn ní pa. kí ni problem. àbí àtọwọ́dá pa alátọwọ́dá. ìwé ìròyìn This Day ni mo kọ́kọ́ mú láàárọ̀ yìí o ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mo sì gbà lọ ó jẹ́ ohun tó ṣe bẹ́ẹ̀ tó dùn mọ́ wa nínú ni o yìí pé lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn aṣòfin wa wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe dáadáa o kọlọ́run ò jẹ́ káwọn aṣòfin tó kù náà káwọn náà máa kọ́rú ẹ̀kọ́ yìí nígbà tá a bá rírú eléyìí inú wa yóò máa dùn ni o wọ́n ní ọmọ tó wà nípele àṣekágbá iléèwé girama kan èyí SS3 náà ló ti jáwé olúborí o tí yóò sì di aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà fún ọjọ́ kan kódà wọ́n ní ọmọ ọ̀hún tó jẹ́ ọmọléèwé secondary school yìí iléèwé girama ní Igbóọrà tí ó jẹ́ olúùlú Ìbàràpá Central Local Government ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a pè ní PEACE Olúwaṣèyí Ọládọ̀sù wọ́n ní òun náà ni o níbi tí ẹni tí ó jẹ́ aṣojú fún ẹkùn Ìbàràpá Central Ìbàràpá North Honorable eléyìí tí ó ń ṣojú wọn bẹ̀ yín ọ̀nàrẹ́bù Adébáyọ̀ Adépọ̀jù iná ló ṣàgbékalẹ̀ rẹ̀ o wípé káwọn ọmọ tí ń bẹ ní ẹkùn ọ̀hún kí wọ́n bá nílé máa kàwé dáadáa eléyìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́kùn ọ̀hún báyìí wọ́n ní láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé lọ́pọ̀lọpọ̀ tí ń sunkún wípé àfilá o káwọn náà ò ṣe bẹ́ẹ̀ káwọn náà ò bẹ̀rẹ̀ sí ni máa kàwé ju bí àwọn ṣe ń kàwé lọ nígbà tí wọ́n wá sọ̀rọ̀ wọ́n lọ́mọ tó jáwé olúborí yìí ó jẹ́ ọmọ ìlú Ìdèrè níbi tí àwa ti wá ọmọ ìlú mi gangan ọmọ ìlú Ìdèrè ni ní Ìbàràpá Honorable Adépọ̀jù Adébáyọ̀ náà ni ó sọ pé ọmọ òun yóò lọ jókòó ní ilé aṣòfin yóò observe ní jẹ́bẹ̀ lórí àga tí aṣòfin Adépọ̀jù Adébáyọ̀ tí máa jókòó àkọ́kọ́ wọ́n ní yóò wà ní 5-star hotel ẹlẹ́ẹ̀kejì wọ́n ní yóò tún lọ bá
olórí ilé asòfin yún abẹnugan ilé asòfin aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà Tajudeen Abbas yóò bá ṣe ìpàdé yóò bọ̀ lọ́wọ́ kódà wọ́n ní òun àti àwọn ẹbí rẹ̀ wọ́n ó ṣe bẹ́ẹ̀ wọ́n wà ní Àbújá wọ́n sì gbé fúláìtì ìyún bàálù ni wọ́n ó gbé lọ kọ́lọ́wọ́n dẹ́kun kó ṣàánú wa eléyìí ni àwọn èèyàn wá ń sọ̀rọ̀ ní lójú òpó these days eléyìí tí wọ́n sọ wípé bẹ́ẹ̀ bá wò dáadáa wọ́n ní irú aṣòfin yìí iná là ń fẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà kódà ẹni tó ṣe ipò kejì ní inú ìpele tí wọ́n ti sọ pé wọ́n ó ṣe kínní tá à ń sọ yìí. èwo ni ìpele tí ń tà sọ karòyìn bọ́ọ̀bà karòyìn kọ́ lọ tààràtà sórí ìròyìn torí pọ́ ti ajẹ́lu rẹ̀ kọ́. kí ni ń dùn ẹ́ báyìí ní ìsìn kí ni ń dùn ẹ́ báyìí ní ìsìn kí ni ti ń dùn ọ́. karòyìn kọ́ jẹ́ wọ́n ní ọmọ tó ṣe pò kejì gan tó tún jẹ́ ọmọ Ìbàràpá kódà ọmọ ìlú Ìdèrè náà tún ni o wọ́n sì ní Ìbàràpá gbogbo ìlú tí ń bẹ lábẹ́ Ìbàràpá Central Ìbàràpá North iná ni wọ́n ti ṣe ìdíje ọ̀hún kódà wọ́n ṣe ìdíje eléyìí tí wọ́n ń pè ní àpèkọ́ spelling bee àwa tá a mọ̀ wé iná àlàṣe bẹ́ẹ̀ tá a jáwé olúborí o ní táwọn èèyàn wá ń bèrè ní Ìbàràpá Central Ìbàràpá North ni pé ṣé àkọ́kọ́ rèé tán máa ní aṣojú ṣòfin wọn láwọn tí wọ́n ti ní láti ẹ̀yìn wá ẹnu mi kọ́lẹ́ ti gbọ́ ìyókùn bẹ́ẹ̀ bá fẹ́ ka ìyókùn níbi tí ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ọ̀nàrẹ́bù Adépọ̀jù Adébáyọ̀ Ìbàràpá kan èyún Hasan Adésọdí tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti fi léde ẹ lọ kà á nínú ìwé ìròyìn these days tó jáde láàárọ̀ yìí. ọmọ tó ṣe báyìí fúnra rẹ̀ ní ọlídé kò mọ lọ ìpèdè àbí bí ìdèrè ní Ìbàràpá Central máa gbọ́ sórí ntọ́ ọmọ lọ́ọ̀mọ. gbogbo fàròyé lẹ̀ mọ́ fẹ́ káròyè. mo fẹ́ yá ọ ni fàròyé lẹ̀ mọ́ fẹ́ káròyè. kí n yá ọlọ́rọ̀ rébù wa. ẹ jẹ́ kí n gbéra báyìí. kí n yá ọ. fìyí òun lẹ̀ èmi ò nílò àti yẹ ẹnikẹ́ni lò. a bẹ̀rẹ̀ báyìí láti inú ìwé ìròyìn. àkọ́kọ́ rú rẹ̀ ní gbogbo. mo fẹ́ káròyìn èmi fẹ́ káròyìn ọmọ ìjọ bẹ̀rẹ̀ tí ń wá bẹ̀ ayé. ojú àìjọ bẹ̀rẹ̀ ọbẹ̀ ibo la ti jẹ́rú ẹ̀rí lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ jẹ́ n karòyìn láti inú ìwé ìròyìn Daily Trust ń bẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ níbi tí mo ti rí ìròyìn kan tó sọ pé ṣe é fẹ́ gbọ́ o ó ní ìgbà tí a bá yí ìwà ohun ìròyìn inú wa padà kórílẹ̀‐èdè yìí kó tó lè tẹ̀síwájú tàlẹ́ni tó sọ̀rọ̀ yìí Ààrẹ Bọ́lá Tinubu ti sọ fáwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n lọ yí èrò inú wọn òun ìwà wọn padà sórílẹ̀‐èdè yìí nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ nígbà tí ó ń gba àlejò ikọ̀ àwọn kan tó wá láti tó ṣe ẹlẹ́mẹ̀ún sí láti ilé aṣòfin àpapọ̀ ọlẹ̀ yìí tí wọ́n sì wá bá a dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú rẹ̀ fún ti ayẹyẹ ọdún iléyá nílùú Èkó Ààrẹ sọ yáyà wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ yí èrò inú wọn òun ìwà wọn padà láti lè jẹ́ kí orílẹ̀-èdè yìí kó tẹ̀síwájú èyí tó ṣe àkàwé rẹ̀ tó ti tọ́ka sí rẹ̀ bíi kájọyè bàṣẹ̀jẹ́ obì tí ń so lẹ́rùn lára rẹ̀ ni àwọn aráàlú tí wọ́n máa ń lọ ń jí wáyà iná ká jíjí irin fàtu láwọn pópó ojú ọ̀nà ojú irin tí ń bẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ìwà ọ̀daràn mìíràn ó wà ní lótìtọ́ ni òun mọ̀ o wípé ìṣẹ́ òun o òṣì ó ń bá àwọn ènìyàn ilẹ̀ yìí ó ń bá wọn fira bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ìnira pọ̀ láàrin àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ṣùgbọ́n kì í ṣe orílẹ̀-èdè yìí nìkan ló ń kojú onírúurú ìṣòro ohun ìnira tó nípọn bẹ́ẹ̀ ó ní àìdélára gba o ikọ̀ ohun tí ààrẹ ilé aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí Godwin Akpabio tó léwájú rẹ̀ ní igbákejì ààrẹ ilé aṣòfin àpapọ̀ Jibril ó náà Barau ni ògbẹ́yìn bẹ́ẹ̀ o kódà Honorable Benjamin Kalu àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ilé aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí pẹ̀lú àwọn tó wá láti bá ààrẹ dáwọ́ ìdùnnú fún ti ọdún iléyá ààrẹ sọ wípé lótìtọ́ lè tó ọrọ̀ ajé ilẹ̀ yìí ti dá gẹ́gẹ́ ṣùgbọ́n kí wúrà tó di ohun àgbéjò láwùjọ ó ti lànà kọjá ṣùgbọ́n tí a bá wá ń fẹ́ kí ohun gbogbo kó bọ̀ sípò a gbọ́dọ̀ dẹ́kun à ń ṣe fàyàwó àti bíba ohun àlùmọ́nì ilẹ̀ yìí jẹ́ ó tún ní kínníkínní ọ̀gán tí ààrẹ sọ kó tó sọdá lọ sí South Africa lọ́hùn-ún mo mọ̀ pé ẹ fẹ́ mọ̀ ẹ sì fẹ́ kàkẹ́ ẹ mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ lọ ní ìwé ìròyìn Daily Trust ẹ lọ kà á lákàtàn bẹ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. ààrẹ Bọ́lá Tinubu tó sọ̀rọ̀ wọn o wọ́n ti kọjá lọ sí South Africa ìwọ ló mọ̀ bàbá ti lọ kódà bàálù aládàáni ni bàbá gbé lọ. bóun ìrìn àjò ń ti rí. ààrẹ Bọ́lá Tinubu àti àwọn alátìlẹ́yìn àti àwọn tí ó ṣe ìsọmọgbé rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun òní tá a wà yìí iná àná tó lọ yọ ọjà yìí iná ni wọ́n ti kó ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì gba orílẹ̀-èdè South Africa lọ láti lọ sàmì ayẹyẹ ìwọlé padà lẹ́ẹ̀kejì ti Cyril Ramaphosa eléyìí tó jáwé olúborí nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n ní ààrẹ náà ló jẹ́ pé gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó ìgbákejì gómìnà Ọbáfẹ́mi Hamzat àti àwọn míì náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀lé baba lọ nígbà tí òun wá ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ Peter Obi ẹni tí ó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú Labour nígbà tá a ṣe ìdìbò ààrẹ ní ọdún 2023
ló ní bàbá sọ yẹ kó jẹ́ pé bàálù aládàáni iná lẹ́gbẹ̀ẹ́ lọ ṣùgbọ́n nígbà tí iléeṣẹ́ ààrẹ ó máa sọ̀rọ̀ iléeṣẹ́ ààrẹ wọ́n bùn ún gbọ́ o ṣe mọ̀ pé ìsọ̀rọ̀ ń gbèsè ìsúnkun sí báyìí ìnìgbẹ́tẹ̀ gangan Àlàdé Adéníyì ni wọ́n bá sọ fún bàbá pé bàbá ẹ jẹ́ lọ́jọ́ kò jẹ́ ṣé ńgbà tí bàálù tó jẹ́ ti ààrẹ nígbà tó jẹ́ wípé kò dáa ṣé kí ààrẹ ó kúkú wọ bàálù tí ò dáa kó sì lọ kú iná lẹ fẹ́ àbí kí bàálù kí áyá bàálù míì fún ààrẹ kí á sì ṣe bàálù ọ̀hún kí ó gbogbo nǹkan kí ó lè wà ní bájì gan ni dáadáa nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ẹni tí ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ ìgbìmọ̀ lára àwọn tí ń bẹ nílé aṣòfin lórí ọ̀rọ̀ ètò ààbò iná ni wọ́n sọ pé ìjọba àpapọ̀ láàyè ní àsìkò tá a wà yìí wọ́n ní ṣe bẹ́ẹ̀ kí wọ́n ra bàálù tuntun fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima àwọn èèyàn tún sọ̀rọ̀ lórí rẹ̀ o kí ni ó wá sọ gangan ẹ lọ gba balance rẹ̀ nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ o. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ mọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. èmi náà mo mọ̀ tajú kọ́ báyìí mo mọ̀ rí ìròyìn kan nínú ìwé ìròyìn Punch. ìròyìn náà mọ̀ fọhùn ó mọ̀ láhùn ó mọ̀ sọ báyìí. ó ní ọ̀rọ̀ mà débi olóògùn gbé ń sà. látàrí gbódò oróṣọ fùrọ̀ dẹ́yìn tó bẹ́ẹ̀lẹ̀ láwọn ìjọba àbílẹ̀ tó wà nípìnlẹ̀ Rivers Fubara máa ṣèpàdé tó lówùrà pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò gómìnà Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers ń ló ṣe ìpàdé tó lówùrà kan pẹ̀lú ikọ̀ ìgbìmọ̀ àwọn òṣìṣẹ́ aláàbò ìpínlẹ̀ náà lọ́jọ́ ṣẹ́gun tí ó kọjá yìí ìpàdé aláàbò ọ̀hún ló wáyé nílé ìjọba nílùú Port Harcourt tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ náà látàrí sáà àwọn alága ìjọba àbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ ọ̀hún bí ó ṣe tẹnu bọ̀pọ̀ ìpàdé àtìkùmọ́rí ọ̀hún ó náà ló darí fàákájà tó wáyé láwọn olú ilé iṣẹ́ àwọn ìjọba ìbílẹ̀ kan àti àwọn bí ètò ọ̀rọ̀ ààbò tó wà ní tìbútòrú ìpínlẹ̀ náà bí ó ṣe dẹnu kọ rẹ̀ do nínú àfikún ọ̀rọ̀ rẹ̀ gómìnà ọ̀hún sọ wípé ọ̀kan nínú ohun tí ìpàdé ọ̀hún dálé lórí òun náà ní láti rí i pé ìdúró re òun ìtẹ̀síwájú débà ìṣèjọba ní tìbútòrú ìpínlẹ̀ ọ̀hún Fubara wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn alága kántùrù tẹ́lẹ̀ rí ọ̀hún pé òun ò gbọ́dọ̀ gbọ́ tàbí kófìrí wọn pé wọ́n fẹ́ lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kan tàbí kí wọ́n lo ètekéte láti wí pé wọ́n fẹ́ padà sórí àléfà ó ní tí òun bá fojú gan-an wọn àbí tóun bá gbọ́ tóun kẹ́fẹ́ wọn tóun kófìrí wọn pé gbàdógbàdó yìí ọmọ gbowó àgbàdo lọ́wọ́ wọn ló bá tún wá tẹ̀síwájú nínú ọ̀rẹ́ tó sọ wípé. pé kí ni. sọ wípé kí ni ọ̀hún gangan mo mọ̀ pé ẹ fẹ́ mọ̀ ẹ fẹ́ kà á. ó dà ẹ lọ sínú ìwé ìròyìn Punch ẹ lọ kà á lákàtàn bẹ̀. ọ̀rọ̀ pọ̀ o. nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀. nínú ìwé kọ́bọ̀. ìwé ìròyìn Daily Post tí mo gbà lọ o. kọ́mọ jẹ́ pé o fẹ́ lọ ìpínlẹ̀ Rivers. mi tí ì lọ ìpínlẹ̀ Rivers. mi tí ì lọ ọbẹ̀ mo sì níṣẹ́ tí mo fẹ́ ṣe ń bẹ̀. ibẹ̀ kọ́ mò ń lọ o. èmi ò lọ ìpínlẹ̀ Rivers o. ibi tí mo wà yìí ìpínlẹ̀ tí mo wà ẹ mọ̀ gbọ́ ìpínlẹ̀ Kano ni. ọ lọ sí Kano lọ́nà. ibẹ̀ mo lọ lórí ẹ̀sùn wípé àwọn kan náà ni wọ́n ń ṣagbátẹrù Boko Haram ẹ lọ fi ṣìkún òfin ẹ lọ fi gbé Kwankwaso ta ló sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kano ìlànà ni wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ẹskíìsìsà ẹ̀yìn aṣòfin ìjọba àpapọ̀ ẹ lọ fi ṣìkún òfin ẹ lọ fi gbé Kwankwaso kí ló sì ṣẹlẹ̀ ẹni tó jẹ́ alága All Progressives Congress APC nípínlẹ̀ Kano Abdullahi Abbas náà ló ti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé ẹskíìsìsà sẹ́nitọ̀ Rabiu Kwankwaso tẹ̀ ń wò ó ọ̀yẹ́ lẹ́ni tó yẹ kó wà ní àkàtà yìí o wọ́n ní ẹni tí ó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún náà ló sọ pé ìjọba àpapọ̀ náà ni ó ń ṣe agbátẹrù bí ìgbésùnmọ̀mí bí ó ṣe ń tẹ̀ wájú sí i nínú ìfiléde ọ̀hún ní ọjọ́ ìṣẹ́gun àná Abbas náà ló wá rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kì í ṣe pé kẹ́ẹ̀kan mú Kwankwaso nìkan o ẹ rí i dájú wípé ó gbọ́dọ̀ dá orúkọ gbogbo àwọn tó mọ̀ tí wọ́n ń ṣagbátẹrù tàbí tó jẹ́ pé àwọn náà ni wọ́n wà nídìí bí àwọn Boko Haram bí wọ́n ṣe ń pọ̀ sí i ó ní kì í ṣe wípé àwọn kan ń pè yín nìkan o ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ó bẹnu àtẹ́lu irú ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ eléyìí tó sì sọ wípé ọ̀rọ̀ ọ̀hún náà ni ó jẹ́ ọ̀rọ̀ tí kò yẹ kó máa jáde lẹ́nu aráàlú rárá débi pé yóò wá jáde lẹ́nu ẹni tó ti ṣe bẹ́ẹ̀ tó ti jẹ́ gómìnà rí ní ìpínlẹ̀ ọ̀hún ó wá fi ẹ̀sùn ó fi kan Kwankwaso wípé òun gangan náà ní léwájú àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń dáàbò láàmú ẹ gbọ́ dáadáa nínú ìwé ìròyìn
Daily Post bẹ́ẹ̀ bá lọ kà ń bẹ́ ẹgbà balance rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ o. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ mọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ èmi náà rèé tí mo rí ìròyìn kan níbi tí mo sì wà tí n kò tí ì kú òun bẹ̀ èyí mo ṣe ní wípé kẹ̀kẹ́ mi ti kalẹ̀ kàǹkà sí ìpínlẹ̀ Rivers. pẹ̀lẹ́ àwọn èèyàn ń wọ jíìpù wọ́n ń wọ fúláìtì wọ́n ń gbé fúláìtì kẹ̀kẹ́ ló sì ń wà káàkiri látọjọ́ kò lè yí ọ kẹ̀kẹ́ iná kẹ̀kẹ́ ìlíjà ni inú ẹ̀mí làwa fẹ́ rìn kì í ṣe tara kẹ̀kẹ́ iná kẹ̀kẹ́ ìlíjà bọ́ọ̀ bá fọwọ́ kàn mí wà láàyè. ọwọ́ wo ni wọ́n fi ń kàn yín níwọ̀n tó fọwọ́ kan sí àdúrósí nǹkan kan. ìròyìn tí ń bẹ níwájú mi báyìí láti inú ìwé ìròyìn Punch mà ní o níbi tó ti sọ wípé ọ̀rọ̀ mọ̀ ti di wọ̀ gómìnà Fubara ó mọ̀ ti yan àwọn afúnṣọ́ alága sáwọn ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélógún tó wà ní ìpínlẹ̀ Rivers o gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara òun ló ti yan àwọn alága afúnṣọ́ sáwọn agbègbè ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélógún tó wà ní ìpínlẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ ní gómìnà fowókọ wọn ṣọwọ́ sí ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tó wà nílé aṣòfin ìpínlẹ̀ Rivers tí abẹnugan ilé Victor Jumbo ti ń darí rẹ̀ èyí ló wáyé látàrí súlàsúgbà lórí ọ̀rọ̀ òṣèlú tó tún padà súyọ ní ìpínlẹ̀ ọ̀hún látàrí bí àwọn alága kánsùrù tí sáà wọn ti tẹnubọ̀pọ̀ lórí àléfà bí wọ́n ṣe kọ̀ láti kúrò lórí ipò wọn nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ilé GM Gillis West tó fi léde lọ́jọ́ Ṣẹ́gun tí ó kọjá yìí ló jọ pé ilé aṣòfin ọ̀hún ó mọ̀ tí ránṣẹ́ pé àwọn tí wọ́n yàn ń pé kí wọ́n fara hàn níwájú ilé lónìí yìí gangan kí wàá ní nǹkan tó ní kí wọ́n wá ṣe kí ni ìfarahàn wọn yóò já sí. tí yóò já sí o. ẹ lọ sínú ìwé ìròyìn Punch ẹ lọ kà á lákàtàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀ o. nínú ìwé kọ́bọ̀. ìwé ìròyìn Daily Post mo gbámú. kí ló rí ń bẹ̀. ìpínlẹ̀ Benue mo sì gbà lọ èmi ò lo kẹ̀kẹ́ o ayé ìsìn ni mo wà bàálù ni mò ń lò ọlọ́run má jẹ́ kí n padà síbi tí mo lo kẹ̀kẹ́ láì ṣe ṣàṣàìsì láàárọ̀. sọ ma pé ààrẹ wa ní pé ká lọ mọ kántẹ́ẹ̀mù wa ti ìgbàanì. What does that mean. kẹ̀kẹ́ ìgbàanì ni wọ́n wá ń lò. kò yí ọ. ọ̀dà mo ti gbọ́ abájọ tó fi lo kẹ̀kẹ́ ìgbàanì wọ́n látàdó láàárọ̀. ìmọ̀ ti kalẹ̀ gbà ò sí ìpínlẹ̀ Benue níbi tí wọ́n ti sọ̀rọ̀ ta ló sọ̀rọ̀ o gómìnà Alia náà ló sọ yìí pé ní ìpínlẹ̀ òun ó ní kò ní sí ohun tí ń jẹ́ ìwà àjẹbánu lẹ́ka ètò ẹ̀kọ́ mọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Isaac Alia iná ni ó ti sọ̀rọ̀ Alia sọ̀rọ̀ ó ní wípé ẹ̀ka ètò ẹ̀kọ́ iná ni ọ̀pọ̀lọpọ̀ ti ń hu ìwà àjẹbánu ní ìpínlẹ̀ Benue ó ní ṣùgbọ́n lásìkò tí òun wáyé ó ní kò ní sí nǹkan tí ó jọ mọ́ o ó fi ọ̀rọ̀ òun léde nígbà tí ó wà níbi àpèjọ kan eléyìí tí wọ́n ti ń ṣí ìwé kan tí ó jẹ́ ti ọ̀jọ̀gbọ́n kan àti ọ̀mọ̀wé kan ní ìpínlẹ̀ ọ̀hún ó tẹ̀wá gómìnà ọ̀hún náà ló sọ pé ìṣèjọba ọ̀hún náà ló ti ṣe tán láti rí i dájú wípé gbogbo ìwà àjẹbánu náà làwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn mú kúrò ó wá sọ̀rọ̀ ó fa kò mọ́ òkun yọ ó ní òun pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ní ẹ̀ka ètò ẹ̀kọ́ àti ní gbogbo ibi ní ìpínlẹ̀ ọ̀hún pé kí wọ́n yí ìwà wọn padà sí ti dáadáa wípé bá a bá fẹ́ sọ pé a fẹ́ mú ìwà àjẹbánu kúrò kì í ṣe ohun téèyàn kàn lè fẹnu sọ lásán o ó ní èèyàn ó ṣiṣẹ́ tọ̀ ọ́ ni ó wá tún sọ ó sọ pé kínni ẹ lọ kà yókùn ẹ lọ gba balance rẹ̀ nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ ọ̀rọ̀ pọ̀ o. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ibi tó ti kúrò nínú ìwé ìròyìn Punch yìí àbí Daily Post là ń pè é Daily Post ibẹ̀ náà lèmi náà ni mo sọ dá lọ. okay. ìròyìn kan tí mo rí ń bẹ̀ ló mọ̀ gbé mi lọ sí ìpínlẹ̀ Edo kí ni nǹkan tí ń bẹ ń bẹ̀ ó ní Ṣàìbù kọ́ ló yẹ kẹ́gbẹ́ òṣèlú PDP ní kó lọ́ọ̀rọ̀ kun lè Ọbaṣẹ́kínẹ́ torí kẹ́nẹ́ tá ń sọ̀rọ̀ yìí gangan fàákájà tó ń jà rìnrìn nílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú alábùradà PDP àti ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC nípínlẹ̀ Edo ni ló tún túbọ̀ ń gbinlẹ̀ kankan sí débi wípé ó tún bá ọ̀nà míì yọ lọ́jọ́ Ṣẹ́gun tí ó kọjá yìí níbi ẹgbẹ́ òṣèlú APC bó ṣe ṣe àkàwé pé pípè tí ń pè fún ìkọ̀wé fipò sílẹ̀ Philip Shahibu kúò nínú ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ó ní ó jẹ́ ní tó tini lójú tí ò sì ní ìtumọ̀ rárá Shahibu tí ó jẹ́ igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n yọ fótó kúrò lórí àléfà lọ́jọ́ kẹjọ oṣù kẹrin ọdún yìí ṣùgbọ́n tó sì jẹ́ wípé ọ̀kan gbòógì ló sì jẹ́ nínú ọmọ ẹgbẹ́ òṣèlú PDP òun náà ló sọ̀rọ̀ sókè lọ́jọ́ ìsinmi tó kọjá yìí nílùú Benin tó ṣe àkàwé olùdíje sípò gómìnà lẹ́gbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé lọ́jọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún yìí eyín àṣọ ìgúdàlẹ̀ gẹ́gẹ́ bí àtọ̀rìnwá tí kì í ṣe ọmọ inú odi tí ò sì yẹ lẹ́ni táwọn olùdìbò tí wọ́n ń tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí ẹni à ń dìbò fún igbákejì gómìnà
gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún tó fìdí rẹmi sọ́wọ́ ìgúdàlò nínú ètò ìdìbò kò mẹ́sẹ̀ ẹyọ ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ló tún sọ wípé òun gẹ́gẹ́ bí ẹnìkan o gbágbágbá ni òun wà lẹ́yìn ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC ó sọ wípé sínítọ̀ Monday Okpebholo lẹ́yìn tó jẹ́ wípé tí ó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú APC gangan ó ní ọmọ inú odi o tí ó tẹ̀ ní kú sí ẹ̀yìn odi fún ìdí èyí ó lóun ló yẹ lẹ́ni tó yẹ kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ Edo kí wọ́n ó dìbò fún èyí òun náà ni wọ́n wá rí tí wọ́n fi fèsì sí ọ̀rọ̀ náà lọ́jọ́ ajé tí ó kọjá yìí ti ìgbákejì adarí àgbà lẹ́ka ètò ìròyìn ẹgbẹ́ òṣèlú PDP Reverend Olu Martin ló pè fún ìkọ̀wé fipò sílẹ̀ Shahibu kó nu ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun ni wọ́n gbà tó ti jẹ́ wípé ti ẹgbẹ́ òṣèlú APC òun náà ló nífẹ̀ẹ́ sí jù òun náà lọ fẹ́ mọ̀ tẹ̀lé lẹ́yìn kí a ní kí ló tún wá nínú ẹgbẹ́ òṣèlú wa ọ̀ya dìgbàdàgbọ̀n rẹ go away pátápátá go away pátápátá. wọ́n sọ pé go away pátápátá. go away pátápátá. nínú ìròyìn yẹn náà. ìwọ lọ mọ̀ yìí o. ni go away pátápátá mo wà. mọ̀ pé ẹ fẹ́ mọ̀ ẹ fẹ́ kàkẹ́ẹ̀sì mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ kàn kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post ẹ lọ kà á lákàtún bẹ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ pọ̀ o. nínú ìwé kọ́bọ̀. ìwé ìròyìn Tribune ni mo gbámú láàárọ̀ yìí. kí ni torí ń bẹ̀ o. níbi tí mo ti lọ ṣèpàdé pẹ̀lú ẹni tí ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n sì kọ sínú ìwé ìròyìn Tribune. ta ń ṣèpàdé pẹ̀lú akínníkínní sí ọ ganan. ìwé ìròyìn sọ́jà nkàròyìn. ṣé ìròyìn lọ kọ́ ni àbí oníwọ̀ lọ ṣèpàdé. sọ́jà nkàròyìn báyìí. kí ni sí ọ ná. sọ́jà èèyàn tán rẹ̀ bí ìyá àbèjì wọ́n ní kan ọmọ rẹ̀ ńkọ́ ó ń bẹ nílẹ̀ Gẹ̀ẹ́sì karòyìn kọ́ jẹ́ káwọn èèyàn gbọ́ròyìn. ẹni tí ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí Godswill Akpabio náà ló ti sọ̀rọ̀ o ìwé ìròyìn Tribune sì wọ́n kọ́ lákọ̀tán o níbi tí bàbá ti sọ wípé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé iṣẹ́ àkànṣe òpópónà láti Èkó sí Calabar wọ́n ní eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹkùn Calabar wọ́n ní yóò bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ méjì sígbà tá a wà yóò ẹni tí ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀hún èyí olóyè Godswill Akpabio náà ló fi dá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lójú wípé iṣẹ́ ọ̀hún iná ni yóò parí nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wá tẹ̀ wájú ó ní bó ṣe ń lọ yìí ó ní gbogbo nǹkan náà ni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò rọ̀ sọ̀mù o ó ní kò ní sí ohun tí yóò ṣe bẹ́ẹ̀ tí yóò di lọ́wọ́ nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní èrèdí tó ń fi mọ eléyìí ó nígbà tó ń bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣèpàdé náà ló ń sọ pé bàbá bó ni ọ̀rọ̀ yóò ti jẹ ó ní bàbá sì fi dáhùn lójú pé láàrin ọ̀sẹ̀ méjì sígbà tá a wà yìí wọn yóò lọ bẹ̀rẹ̀ ti ẹkùn Calabar ọ̀hún Akpabio tó wá tẹ̀ wájú ó ní wípé àwọn gómìnà méjèèjì eléyìí ti ń bẹ ní ẹkùn gúúsù ilẹ̀ yìí ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress iná làwọn ó ṣe bẹ́ẹ̀ táwọn olè dájú pé ńgbà tí wọ́n bá fi ṣe ìpàdé ẹkùn gúúsù tẹ ẹgbẹ́ òṣèlú APC ní eléyìí tó tún bọ̀ wá wọn ni àwọn méjèèjì yóò jókòó tí wọ́n sì máa fẹ́la nínú ọ̀la ńlá bẹ́ẹ̀ bá fẹ́ kàyókùn tẹ̀sí gba báláǹsì rẹ̀ ẹ lọ nú ìwé ìròyìn Tribune láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ mọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ìròyìn tí ń bẹ níwájú mi láti inú ìwé ìròyìn Punch ni ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ alábìyamọ̀ mọ̀ ní o ọlọ́run ọba kó sáà mọ̀ gbà wá ṣùgbọ́n àwọn èèyàn kan wọ́n fárígá wọ́n mọ̀ fà kíkọ́rì wọ́n ní dandan láọ̀ràn yan ní àfi dandan kẹ́sì ọ̀rẹ́ kínní wín ìwádìí sí tókùnfà ikú akẹ́kọ̀ọ́ fásitì kan èyí tó jẹ́ ti ìpínlẹ̀ Ondo onírúurú ọ̀rọ̀ ló ti ń jẹyọ lórí ọ̀rọ̀ ikú ọ̀dọ́mọbìnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Modúpẹ́ Àyẹ́ndàrí tó jẹ́ ọmọ ìpele ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta èyí 500 level ní ilé ẹ̀kọ́ fásitì ti Adékúnlé Ajáṣe tó bẹ nílùú Àkùngbá léyìí tí wọ́n kàn déédéé bá òkú rẹ̀ lápá abìkan ní ọjọ́ ajé tí ó kọjá yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìròyìn kan láti iléeṣẹ́ ìwé ìròyìn Punch ó jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ní tí wọ́n sọ wípé arábìnrin ọ̀hún ṣe ni wípé òun ló lọ pokùnso fúnra rẹ̀ ní nǹkan bíi agogo bíi 4 òwúrọ̀ kùtùkùtù ìdájí lọ́jọ́ ajé níbi tòsí ilé ìjọsìn kan níbi tó jẹ́ pé tó ti lọ́ọ́ ṣe ìṣọ́ òru púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé òun tẹ́ ṣe àtẹ̀jáde rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ikú arábìnrin yìí ó mọ̀ ń ṣe wá lójú fìrí àwọn kan sọ wípé ń ṣe ló lọ fúnra rẹ̀ ló lọ ṣe kùnso tó lọ pokùnso tó lọ para rẹ̀ wọ́n ní kò jọ bí ẹni wípé òun fúnra rẹ̀ ló para rẹ̀ o wọ́n ní n táwọn ń wò yìí ó fẹ́ lọ́wọ́ kan nú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó ń bá àwọn àtòjúkọ̀ròyìn ìwé ìròyìn yìí ń sọ̀rọ̀ ajàfẹ́tọ̀ ọmọnìyàn kan Olúwaṣeun Ògúnmọ́lá ó wá ké sí ìjọba ìpínlẹ̀ náà láti wípé kí ó dá sí ọ̀rọ̀ náà kó sì rí mọ̀ wípé ìdájọ́ òdodo wáyé lórí ọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní Ògúnmọ́lá ó tún sọ fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ dákun o ẹ má fi gbá kan bọ̀ kan nínú lórí gbogbo ntẹ́ ẹ bá ṣe lórí ọ̀rọ̀ ohun tó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ yìí ó ní kì í ṣe ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tó jẹ́ pé tìrú àwọn nǹkan wọ̀nyí yóò ti ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ fásitì tí à ń sọ ń pa rẹ̀ yìí ó wà níbo ló ti á jẹ́
tó jẹ́ wípé wọ́n mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ ní ń ṣe kó para wọn ènìyàn lọ sọ òru ó lọ gbàdúrà nígbà tó gbàdúrà tán ó wá dé yóò wá lọ pokùnso wọn wá ní kí ni tó ṣokùnfà rẹ̀ gangan àwọn fẹ́ mọ̀ ọ̀rọ̀ mọ̀ pọ̀ ńbẹ̀ tó pọ̀ púpọ̀ lọ́pọ̀ janturu mo mọ̀ pé ẹ fẹ́ mọ̀ o ẹ sì fẹ́ kàkẹ́ mọ̀ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ kàn kọjá lọ sínú ìwé ìròyìn Punch ẹ lọ kà á lákàtàn ńbẹ̀. ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. jẹ́ mú ìwé ìròyìn Daily Trust wá ká tó máa lo òkè lọ́hùn-ún a sì tún mú kan sí wá sí ìwé ìròyìn Daily Trust kọ wípé ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jùlọ iléeṣẹ́ ológun ojú òfurufú iná ni wọn yóò gba àwọn àfikún bàálù ìjagun eléyìí tó tó 50 níye tí wọ́n fi lè máa kojú ìwà ìgbésùmọ̀mí ní orílẹ̀‐èdè wa Nàìjíríà ẹni tí ó jẹ́ olórí lẹ́ka ọ̀hún èyíùn Marshal Bala Abubakar náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde ó ní àwọn bàálù ìjagun eléyìí tí àwọn ń retí náà ni lára wọn náà ni 12 eléyìí tí yóò jẹ́ AH1 eléyìí tí ó jẹ́ bàálù ìjagun aládàáni eléyìí tí 24 míì yóò sì jẹ́ M346 iná ni wọ́n pè wọ́n dà wọ́n tún ní 12 ńbẹ̀ yóò jẹ́ Augusta Westland ọlọ́run ọ̀dàkùn kọ́ ṣàánú wa àwọn ọkọ̀ jagunjagun wọ̀nyí wọ́n ní yóò fún wọn láǹfààní o láti rí dájú pé gbogbo nǹkan tí wọ́n fẹ́ máa ṣe láti lè rí dájú pé ìgbésùnmọ̀mí náà ló dópin lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní àwọn yóò sì máa tẹ̀wájú wọ́n wá kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ológun ojú òfurufú wípé ẹ rí dájú pé ẹ ń ṣiṣẹ́ yín takuntakun gẹ́gẹ́ bí ẹ ti jẹ́jẹ́ fún orílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní àwọn gbóṣù bàràbàǹdẹ̀ fún yín o wípé ẹ dúró àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ mọ̀ tẹ̀ wájú ó tún sọ àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ bá kà ẹ wọnú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ yìí lọ ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀ èmi yìí ṣe fọlọ́fọlọ́ ṣùgbọ́n bí n bá rí ìròyìn tó dáa níbi tó o bá lọ èmi ò tẹ̀lé ọ lẹ́yìn okay now wò mí lẹ́yìn rẹ èmi rí ẹgbẹ́ mi lọ wà ọjà rẹ ẹ̀yìn rẹ mọ wà bá a bá fẹ́ káròyìn ibi ọlọ náà lèmi náà ń lọ inú ìwé ìròyìn Daily Trust ńbẹ mo ti bára àmì náà o ohun tí mo sì rí ńbẹ ó lágbára ó ní ọwọ́ mọ̀ ti bá a ó ti kó sí kolo arábìnrin kan ti fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn lílu jìbìtì $1,600 nípínlẹ̀ kan ìpínlẹ̀ wo iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti wọ arábìnrin ẹni 50 ọdún kan tó kọ rẹ̀ ń jẹ́ Babátúndé Kẹ́mi relé ẹjọ́ májísírèètì kan tí ó ń jókòó ìgbẹ́jọ́ nílùú Àdó Èkìtì lórí ẹ̀sùn lílu ọgbọ́n àrékérekè ń ọ̀nà ìbùrú gba owó lọ́wọ́ ẹnìkan èyí ń aṣojú ìjọba ìǹsìpẹ́tọ̀ Akínwálé Oríyọmí sọ níwájú ilé ẹjọ́ wípé ẹnu àfirasí ọ̀hún olóògbà ọ̀nà ìbùrú gba $600 lọ́wọ́ ẹnìkan tó kọ rẹ̀ ń jẹ́ Àjàyí Ọláyẹmí agbẹjọ́rò olùjẹ́jọ́ ọ̀hún amòfin A.O. Adélùsìrọ̀ ilé ẹjọ́ náà pé kí ó járe kí ó fààyè gbà wípé kí wọ́n gba béèlì ẹni tí ó jẹ́ oníbàárà ọ̀hún pé kò níbì kan tí ó ń sá lọ kò lè sá mọ́ọ̀nù lọ́wọ́ òun yóò sì fa onídùúró tó yanrantí òun tó gbàgbà sùn lọ́yẹ kalẹ̀ májísírèètì ilé ẹjọ́ ọ̀hún ọgbẹ́ni A.O. Owólẹ́sọ̀ gbà wípé kí wọ́n gba béèlì rẹ̀ pẹ̀lú $100,000 $100,000 pẹ̀lú onídùúró méjì tó bá níbọn tó léegun tó sì léèkánná ló bá sún ọjọ́ ìgbẹ́jọ́ náà lórí ẹjọ́ sí ọjọ́ 6 oṣù kẹjọ ọdún yìí ó tún wá ní. ó ní kí ni. ntọ́níhùn náà bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ tẹ́ ẹ sì fẹ́ kà á okay now bẹ́ẹ̀ fẹ́ mọ̀ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Trust ẹ lọ kà á. lákàtàn bẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ẹ wò ó ẹjẹ́ àdókè lọ́hùn-ún ẹjẹ́ àsẹ̀mí tá a bá ti padà dé ká máa wá gbé pè é yín ìpè ní o ọlọ́run ní jẹ́ àgbà pé ọlọ́run ní jẹ́ ká gba ìpè. àmì àṣẹ Èdùmàrè à ń lọ à ń bọ̀ àti ìdè. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀. Ṣọ́mẹ́sì òkèèkì ìbàdí májẹ̀mú ọlọ́dọọdún ọlọ́run tó pé wòlíì Sàmúlú Alọ́yọ̀ rìnrìn agbára. onígbòjìgbò èèyàn ti máa ń sọ̀rọ̀ ẹ̀rí ọdọọdún nínú ìrìn àjò yẹn nìyẹn 30 days fasting and prayer sure mercy of David wòlíì Sàmúlú Alọ́bàbà Adámimógo ní Ọlọ́run pàṣẹ pàdé àdúrà yìí fún gbogbo oṣù kẹjọ lọ́dún yìí gbogbo èèyàn ní eré máa kárí àánú máa fọwọ́ ka yìí onígbòjìgbò lórí ìkànnì Adámimógo nílùú Èkó Ìbàdàn àtìdó Èkìtì ní gbogbo aago 11 alẹ́ sáago kan òru sure mercy of David with Professor Olúalọ pẹ̀lú àánú ọwọ́ ìyípadà máa kàn iṣẹ́ rẹ̀ ètò ìṣúná ètò ìgbéyàwó ìwọ́ṣà ti máa darapọ̀ ní gbogbo aago 11 alẹ́ sí aago kan òru lórí ìkànnì Adámimógo 93.1 FM nílùú Èkó Adámimógo 105.1 FM nìbàdàn àti Adámimógo 107.7 FM ìdó Èkìtì bí wòlíì yóò ti máa sọ̀rọ̀ àṣẹ tí ẹ̀rí ẹ̀ yóò sì máa farahàn lójoojúmọ́ láàrin aago 11 sí aago kan òru sure mercy of David káàkiri gbogbo àgbáyé lọ́rọ̀ ẹ̀rí ẹ̀ ti máa farahàn.
gbogbo ọmọ àti olùgbé ìlú Èkìtì. ẹ̀tà ní kọ́kọ́ tà kí gbogbo ẹranko míì tó tà ẹ̀yin ìyálájẹ́ bàbá lọ́jà ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké àti ọlọ́dọni ẹ máa gbé ìpolówó ọjà yín bọ̀ wá sí iléeṣẹ́ rédíò Àdámímógò 107.7 FM Ìdó ní ìpínlẹ̀ Èkìtì káfi tiwa gbé tiyín lárugẹ kí ajé lè bùgbàjẹ́ dáadáa sí. ẹ sì lè pè sórí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ̀nyí 08035265812 tàbí 09163400878. gbogbo ọmọ àti olùgbé ìlú Èkìtì tó ń tàwọn agbègbè ẹ̀ súnmọ́ bí ẹ̀wà gbọ́ ò gbọ̀ngàn ayẹyẹ tẹ́ ti lè ṣe àkànṣe ètò bí ayẹyẹ ọjọ́ ìbí àbí ìgbéyàwó ráńpẹ́ ìpàdé ọ̀rẹ́dẹgbẹ́ ìpàdé ẹgbẹ́ òṣèlú ètò ìdánilẹ́kọ̀ọ́ ìpàdé mọ̀lẹ́bí tó ń tonírúurú ìpàdé àti ayẹyẹ tí ò ní gbà ju 50 àbí 100 àwọn èèyàn lọ ti dé sí ìlú Ìdó Èkìtì Àdámímógò event hall ó wà ní Àdámímógò 107.7 FM láàfin olójúdó ti Ìdó Èkìtì àyíká tó rẹwà tó sì mọ́ tónítóní pẹ̀lú oyè tó ń kúrìrì iná ọba tó dúró déédéé ààyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ààbò tó dájú ẹ tún lè ṣàgbéjáde àwọn ètò yín lórí àwọn ìkànnì ayélujára wa gbogbo ẹ kàn sí wa lónìí fún àkànṣe ìpàdé tó ń ta ayẹyẹ yìí tó ń bọ̀ lọ́nà àbí kẹ́ ẹ pé 0803-526-5812 àbí 0916-340-0878 àti 0806-511-4430 ẹ tún lè pé 0806-380-8891 Àdámímógò event hall gbọ̀ngàn fún ògùn ayẹyẹ. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ẹ̀yin náà ti láǹfààní láti máa pè wọlé ẹ wo àwọn ìròyìn tá a ti kà láàárọ̀ yìí. àwọn ìròyìn tó bá jẹ́ pé tá a kà èyí tá a bá ti kà ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó lọ ọbẹ̀ èyí ń àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ tó fẹ́ dàbí rẹ̀ ni wípé àwọn àsọ̀rẹ́gì ọ̀rọ̀ ẹ má jẹ́ àsọ̀rọ̀ àlùfàǹṣá àwọn àlùfàǹṣá ọ̀rọ̀ ẹ má jẹ́ ká sọ sí ẹnikẹ́ni bí nǹkan bá ṣe rí ló kan àyà yín tí ó lè mú ìtẹ̀síwájú àti ìlọsíwájú dé bá orílẹ̀-èdè Nàìjíríà oníkẹ́ jẹ́ ká pẹ̀ ẹ̀kẹ́ lò. àwọn tí wọ́n ń bẹ ní Facebook wọ́n ń bẹ wọ́n sì ń pín àdúpẹ́ wọ́n pọ̀ dáadáa ẹ túbọ̀ máa bá a pín ẹ túbọ̀ máa bá wa pín ṣe ni wọ́n ń kí àwa méjèèjì ẹ̀yin tẹ́ wà ní Facebook yẹn náà ẹ láǹfààní nọ́mbà tẹ́ ẹ pè sí iná ló ń lọ lójú Facebook yín yẹn ó lẹ̀ ń wò lójú Facebook. àwa pè fáwọn tí ń bẹ ńlé káwọn náà lè láǹfààní láti pè wọlé ẹ̀yin náà lè láǹfààní láti ibikíbi lẹ láǹfààní láti pè wọlé o nọ́mbà tẹ́ ẹ sì pè wọlé sí òun lélẹ́yìí o 070-72-76-62-78 kí mo pè é 070-72-76-62-78 ó ní nọ́mbà tó wọlé sọ́dọ̀ tí a ń bì. nọ́mbà tó wọlé sí ìkànnì Àdámímógò 107.7 FM nu ẹ má gbàgbé nǹkan tá a ti sọ fún yín àwọn ìròyìn tá a kà á lẹ̀ láàárọ̀ yìí nìkan. àwọn ìròyìn tá a bá ti kà oníkẹ́ ẹ̀ bá ní pẹ̀kẹ́lù oníkẹ́ ẹ̀ bá ní dá sí èyí tá a bá kà ẹ mọ̀ bá ní dá sí bóyá ká sáré wo àwọn tí wọ́n ti fi àwọn àtẹ̀jíṣẹ́. lójú òpó Facebook a ní Sidikat Shitu lójú òpó Facebook wa wọ́n máa ń tẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń tẹ̀lé wa a ní Fatọ́pẹ́ Olúwatìmílẹ́yìn Bọ́sẹ̀dé adúpẹ́ a ní hotel ok ọ̀dà èyí ń wà ń bẹ̀ a ní S Tọ́pẹ́ Olúbọ́dún àwọn náà ń bẹ̀ nígbà tá a ní Tọ́pẹ́ Ògúnlékè tí golden presenter olóko mi mà nù Ògúnlékè ọlọ́run ọ̀dà kan kọ́ sáà olóko dáa rẹ nìyẹn olóko bàá mi nù olóko dáa rẹ bàá mi nù dádì rẹ bàá mi. a ní Tinúkẹ́ Daniel àwọn náà ń bẹ̀ a ní Adé Olókun àwọn náà ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń bẹ̀ a ní Jimson Onípẹ̀dé wọ́n ń bẹ̀ a ní àwọn èèyàn tó pọ̀ jáǹtìrẹrẹ o Sule Kasim wọ́n ń bẹ̀ Olúwọlé Babárìndé wọ́n ń bẹ̀ Ògúnrótìmí Johnson wọ́n ń bẹ̀ Ọlájídé Paul Máyọ̀wá àwọn náà kí wa o pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ Adékúnlé Adébáyọ̀ wọ́n ń bẹ̀ tó fi mọ́
Níkà Olúṣẹ́gun Fúnmilọ́lá Aládésanmí wọ́n ń bẹ ń bẹ. Abímbọ́lá Comfort àwọn náà wọ́n ń bẹ ń bẹ. Yewande Adétóyè àwọn náà ń bẹ ń bẹ. Ayébùsì Martins Olúwaṣayọ̀ àwọn náà ń bẹ ń bẹ. Àtàwọn tó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀. Ojú òpó wa láàárọ̀ yìí. 070-276-6278 ìpè náà kàn ń ó ń rebete kì í ṣe látọ̀dọ̀ wa ń bí o ẹ má bínú. bóyá ká pé ojú ọjọ́ yìí náà ni ó bẹ́ẹ̀ ojú ọjọ́ yìí ni gbogbo ẹ ti rí 43 missed calls bó ṣe ń wọlé bẹ́ẹ̀ náà ló ń lọ bó ṣe ń wọlé iná ló ń gorí ara wọn ẹ má bínú sí a kì í ṣe àtọ̀dọ̀ wa ní àhín o. bí a ti ń tẹ̀síwájú tí a sì ń gba ìpè lọ́lọ́kọ̀ òjọ̀kan bó tilẹ̀ jẹ́ wípé ìpè náà ń gorí ara wọn ẹ jẹ́ kí n sáré tájú kan torí pé mo tún ti rí ìròyìn kan tó yẹ kí àwọn èèyàn ti ń pè é wọlé. ó ti ń padà ń wọlé o ẹ jẹ́ gbìyànjú àti gbé hello. ẹ káàárọ̀ ẹ kú ètò. Ọlọ́run ni o ọ̀rọ̀ pọ̀. Ẹ̀kẹ́mi ló ń sọ̀rọ̀ láti Ìlẹ́jẹ̀ Méje ọ̀rọ̀ pọ̀. Nínú ìwé kọ́bọ̀. ẹ kú ètò ní ti ọmọ iléèwé tí ó ní àṣeyọrí ẹ ni mo fẹ́ kí. tọ́ mo kí àwọn òbí ẹ. tọ́ agbára Ọlọ́run gbogbo wa àwọn ọmọ wa á dàrí dunnú fún wa. àmín o. ẹ̀yin náà ẹ̀dẹ̀ ní sísọ o. àmín ẹ ṣeun ẹ ṣeun àdúpẹ́ ẹ jẹ́ gbé tẹlómi hello. Nínú ìwé kọ́bọ̀. Adáfi olóòtú. Yes sir. àtẹ̀yẹ náà. Alẹ́ ní kókó ló ń pè yín. Láti Ìgógó Èkìtì. Bíbélì wípé ìbítàláyọ̀ àti ìjọba bá wọn yọ. Ọmọ tó di gómìnà ráńpẹ́ yẹn mo dúpẹ́ lọ́dún fún o. Gómìnà kọ ọmọ ẹgbẹ́ aṣojúṣòfin àkọ́kọ́ fọ́jọ́ kan. Ẹgbẹ́ orí rẹ̀ náà nìyẹn. Tọ́. Ẹgbẹ́ orí rẹ̀ nìyẹn o. Ẹ ṣeun o. Mo bá yọ ẹṣẹ́ o. Ẹ ṣe bàbá ẹ jẹ́ gbé tẹlómi hello. Ọ̀rọ̀ pọ̀. Nínú ìwé kọ́bọ̀. Adé olókùn ló ń pè látàdó ẹ̀kọ́. Látàdó Èkìtì ẹ̀ tẹ̀wájú sá. àgbọ̀n yín o mọ́ dìbò síbẹ̀. Èmi nìyẹn o. Ṣé ẹ rí ẹni tó sọ pé kún káfó ó wà lára àwọn tó spọ́ṣọ àwọn Boko Haram yẹn. Irú ẹnìyẹn náà ó yẹ kán mú. Ó lè ló mọ sóòlì tọ̀ lórí àpáta báwo ló ṣe mọ̀. Ó yẹ kán béèrè lọ́wọ́ ẹ̀. Ìsítí tó fi mọ̀ yẹn gan ó yẹ kó òun gan náà ara wọn náà ni. Nígbà kọ́lọ́ máa tún sí gbogbo wọn lóbi Nàìjíríà. Bó ti rí lọ́dọ̀ tí èrò ọkàn yín nù ni. hello. Ọ̀rọ̀ pọ̀. Nínú ìwé kọ́bọ̀. Dákun yẹn yóò lóòtú méjèèjì o. Àmín o. Orúkọ tèmi ní Afọlábí látàdó Èkìtì. Ẹ tẹ̀wájú. Nípa ọ̀rọ̀ tí bàbá Tinubu ni mo fẹ́ sọ. Ní pápápá. Fẹ́ẹ́rí ó yẹ kéèyàn máa ṣe rere. Béèyàn gbẹdú plane tó dáa tó wá ní kọ́ lásìdẹ̀ntì kò ní lásìdẹ̀ntì. Béèyàn dẹ̀ gbẹ́ndì wọ́n. Fẹ́ẹ́rí kéèyàn sá máa hùwà tó dáa téèyàn máa ń hùwà tó dáa kò ní bẹ̀rù kú. Ìkọ́ gbogbo aládágbádá tọ́rùn kò tí ọkàn tá à ní lọ. Bọ̀dì tí ìwà èèyàn bá ti dáa ilé ọmọ bẹ̀rù pé kó má kú ẹ tí wẹ̀ bá ti dáa a ti rẹ̀ kó kó wọn á dẹ̀ lọ sí mi níbi tó dáa ni. èrò ti yín nù. bó ti rí lọ́kàn tí yín. ọ̀rọ̀ pọ̀. Nínú ìwé kọ́bọ̀. ó kọ́ yín àti bìtẹ́ tí ń ọgọ́ yín o. Ọ̀túnba Jimoh Ìṣọ̀lá Múnidára. à ń gbọ́ yín ní kánmọ́nkóbó torí ìjọba àkókò. ètò ìṣẹ̀lẹ̀ ni pé mo rọ ààrẹ Tinubu wọ́n tún sọ pé wọ́n ra bàálù 4 wọ́n ra nǹkan bàálù 8 gbogbo yìí tí wọ́n ti rà sẹ́yìn láyé Buhari ńkọ́. wọ́n sọ pé wọ́n rà míì wọ́n ní kí wọ́n rà míì fún wọn. wọ́n ní kí wọ́n rà míì fún wọn propose. eléyìí tán sì ni wọ́n ló ní bá nínú. ọ̀rẹ́ èyí tí wọ́n nínú náà tán nílẹ̀ Ọlọ́run ọba yóò jẹ́ kó pápá Boko Haram ó lò yìí àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn aláàbò ìbílẹ̀ kí wọ́n yàn wọ́n pẹ̀lú sọ́jà àti ológun wọ́n jọ ń ṣiṣẹ́ náà níbẹ̀ tí kíjọba àpapọ̀ kọ́kọ́ wọ́ sí i káwọn náà mọ̀ ti ṣẹ́ lásán a tó ń kó gbogbo owó nǹkan Nàìjíríà yìí ra nǹkan lórí kòsówó ṣé gbèsè wọn fẹ́ sìnkú Nàìjíríà ni ogun Boko Haram ò ní borí wa. ẹ jẹ́ àgbẹ̀yọ̀ kan sí i. àgbẹ̀yọ̀ kan torí ìjọba àkókò. Adánímógó. gbogbo wa la máa rógòlò. àrògòlò ọ̀rọ̀ pọ̀. orúkọ tèmi ni Abíọ́dún Olówó láti àbùdó kọta Ìṣẹ̀ Èkìtì. Ìṣẹ̀ Èkìtì ẹ̀ tẹ̀wájú pápápá. Ọlọ́run á jẹ́ kí president wa dé lásìkò kó tètè wá bá túlù wa ṣe ìlú wa
ìlú wa kò í sì mọ́ o máa jó ìsì fún wa o. àmín ẹjẹ́ máa tẹ̀ wájú àkókò ti lọ. gbogbo ẹ̀yin tó jẹ́ pé tí ẹ ti láǹfààní tẹ́ ẹ ti dá sétò yìí lónìí gbogbo yín náà la dúpẹ́ adúpẹ̀pẹ́ òkú ẹ̀yin náà tó jẹ́ pé tẹ́ ẹ ti kàn sí wa ní àwọn ojú òpó Facebook wa káàkiri àti gbogbo àwọn ìkànnì àwọn orí ìtàkùn tá a wà àdúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lóore o lágbára lọ́wọ́ Elédùmarè a máa lọ bá a ti ń lọ náà là á máa padà dé ẹ̀yin là á máa bá àwa lẹ́ẹ̀ máa rí tàbá ti ń wá bóyá ẹ máa dágbére. Samuel Olúbáyọ̀ Ọlámídé Akọ́nbẹ́pọ̀ represent MC tó gba skiyaski ẹgbẹ́ yaski entertaining refreshing and tantalizing a tún máa pàdé lágbára Ọlọ́run. Alade tí ń jẹ́ Adéníyì ló kọ tí mò ń jẹ́ bàbá oníkẹ̀kẹ́ worldwide only overgraduate in the universe ó yá kẹ̀kẹ́ mi dàgbé ń pa ó dàfẹ́ ìyá onílé orí nílùú Ìjẹ́ Èkìtì. àpàdá ta ìwọ lọ́mọ yìí o. ọ̀rọ̀ pọ̀. Adamimogo ó dùn ó yàtọ̀ Oyinmomo. ṣé ń gbọ́ bó ṣe ń milẹ̀ títí tó ń sẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ò tó rinlẹ̀ dòdòdò Adamimogo. ṣé ń gbọ́ bó ṣe ń milẹ̀ títí ó ń sẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́.